ọ̀gá ìkan máa dáyàn dúró ni. Àbí ẹni tó pè ní ibo ló dúró sí. Ẹ ra sa o. Ọ̀gá ẹ ra sa. Ẹ fẹ́ sà. Ẹ ra sa. Ẹ ra sa. Thank you sir. Ẹ sà. Ẹ̀yin lẹ ní kí wá rí yín. Irọ́ ẹ̀yin lẹ pè mí sí àbí. Bẹ́ẹ̀ni. Ṣé kò sí? Kò sí bí ti báwo. Mo ti pè yín lórí fóònù pé mò ń bọ̀ wá gba nǹkan tí tájọ sọ náà. Dàpọ̀ kí ni tó wá gbà lọ́wọ́ mi? Bẹ́ẹ̀. Kí ni? Ẹ gbà mí. Kí ni mo fẹ́ gbà lọ́wọ́ yín bí ti báwo? Project tẹ́ ń bá mi ṣe document tẹ́ ń bá mi ṣe pé láti lọ sí ìlú òyìnbó tí mo fún yín lówó 500,000 tí mo fún yín lówó 500,000 pé. Dúró inú ilé mi ló wà tó o dẹ̀ ń dárúkọ owó èmi gbowó lọ́wọ́ ẹ̀ mo bẹ́ẹ̀ ṣe processing ẹni tí mo bá tẹ̀ báyẹn ṣe processing travelling ṣéwọ̀n ni mo bá ṣe ni. Ẹ gbà mí ọ̀gá bí ọdún mà ní ẹ̀yin mo tẹ́lẹ̀ ẹ máa bá mi ṣe process pé láti lè lọ sí ìlú òyìnbó. Kí ni mo tẹ́ mí ń sìn? Èmi bí ọdún mà ní ọmọ Fásọ̀yà bí ọdún Fásọ̀yà èmi ní tí mo wá báyìí nínú sitting ní last week tẹ́ni tí mo ṣe transfer fún yín pé ẹ máa bá mi ṣe process pé mo lọ sí ìlú òyìnbó. Dodo ṣe lójú ọrùn mi àbí lójú ayé because ọ̀rọ̀ yóò tí ì yé mi ó kàlẹ́ lédè wá máa bá mi nínú ilé mi kó máa accuse mi pé ó fún mi lọ́wọ́. Tí mo bá tiẹ̀ báyàn ṣe travelling mi ò rò pé èmi pẹ̀lú ẹni conversation kan mi ò pẹ̀lú òdìjọ ní anything papọ̀ mi ò rójú ẹ rí. Ẹ gbà mí ọ̀gá ẹ má sọ pé ẹ rójú mi rí èmi mà ní bí ọdún mà ní tí mo wá bá yín ní pálọ̀ yín ní last week tájọ sọ̀rọ̀ tí mo ṣe transfer owó sí yín pé ẹ máa bá mi ṣe process pé láti lè lọ sí òyìnbó 500,000 ọ̀gá. Èmi 500,000. Bẹ́ẹ̀ni. Dodo ìkan yẹn ni mi lè gbà fún ẹ mi lè fà gbà ó wá sínú ilé mi ó wá ń parọ́ 500,000 mọ́ mi. Ọ̀gá ẹ má ṣe ọ̀gá mo fún yín lówó mo ẹ gbà mí tó ọ̀gá ẹ wojú mi ẹ wo èmi ni bí ọdún mà ní. Sori tó wá tó mẹ́sàn-án pé kí n wojú ẹ pé wọ́n ni because mi ò mẹ́rin mi ò dẹ́mọ̀ so ok irú wọ́n rẹ̀ wá ní àbí wọ́n rẹ̀ wá ní pé kó wá máa jà mí níbi jìbìtì inú ilé mi. Ọ̀gá àwọn tó jẹ lọ máa pè sí. Ọ̀gá ẹ ṣe sùúrù ọ̀gá wọn ò rán mi wà láì. Ọ̀gá ṣé mo ẹ jẹ́ kí n fi transfer yẹn hàn yín ẹ jọ. Ọ̀gá kò sí wàhálà ìgbà tí wọ́n bá gbé àwọn tó máa wá gbé ẹ tí wọ́n bá tọ̀sẹ̀ dáadáa àwọn tó rán ẹ wá tó fi wọ́n parọ́ fún mi nínú ilé mi ó máa mọ̀. Ọ̀gá ṣé ń pe ọlọ́pàá ọ̀gá ẹ wo ọ̀gá wàhálà mo ṣe. Hello sir. Ok DPO ok ẹ máa tó ṣẹlẹ̀ ẹnìkan ló wá bá mi nínú ilé mi sìn tó fẹ́ wá jà mí lólè because mi ò mọ tó ń parọ́ mi lójú ayé mi mo fi ìgbẹ́ tẹ́ bá mú dọ́dọ̀ yín bẹ̀yẹn tẹ́ bá tọ̀sẹ̀ dáadáa ó máa mẹni tí ó sẹ̀dẹ̀ wa. Ọ̀gá ok ẹ mọ̀ dọ̀ mi dáadáa ni. Ọ̀gá bí ọdún mà. Kò sí problem. Ọ̀gá mo ti kó máa dúró ni tí wọ́n bá wá gbé ẹ ààrẹ máa balẹ̀ kéèkó àánú lé mi kó adé máa parọ́ mọ́ mi òun gba 500,000 lọ́wọ́ ẹ ṣé mo rọ́jú ẹ rí mo mẹ́ni kò sí wàhálà. Ẹ gbà èmi ti bá mi sáyé ṣe mí lélẹ́yìn ni àbí nǹkan mi ṣé kìí ṣe mi kọ́ mo lọ fún ọ̀gbẹ́ni ìlówó ni èmi náà ni mo lọ fún lówó nínú mo ṣe transfer owó fún un transfer owó lélẹ́yìn ayé mi o ayé mi ta ló ń ṣe mí ta ló ń ṣe mí wàhálà tèmi bá mi ibi ló fún ọ̀gbẹ́ni lówó mímí ẹ yà sà ẹ sà ẹ sà. Kálàfíà. Ọdẹ ẹni sà. Má bínú. Èmi kọjá lọ ni mo wòye pé òun ronú lábẹ́ igi ń bí tó sì ń dá sọ̀rọ̀ má bínú ọmọ kí wọn mọ̀ ọ́ rí àmọ́ kò ní dá kí n máa rí èèyàn ẹlẹgbẹ́ mi kó máa ronú kó sì máa dá sọ̀rọ̀ lábẹ́ igi kí n má wo pé kí ni tó ṣẹlẹ̀ ló jẹ́ wọn bá wọn sí òsì. Dádì ó wà ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ sí mi ṣe rí èèyàn kan ní ọ̀gá mi gẹ́gẹ́ bí ọ̀gá mi ni ọ̀gá kan ni mo ń try láti fẹ́ lọ sí ìlú òyìnbó bí mo dẹ̀ ṣe wá bá a sọ̀rọ̀ yẹn wá ní pé má wọ ipò bá òun má bá mi ṣe process pé
láti lè lọ sí ìlú òyìnbó so adára ṣàjọ sọ̀rọ̀ owó yẹn ó dà ní pé kí n try kí n wá 500,000 so mo ṣàwá 500,000 yẹn mo kó fún ó wá dá week fún mi mo wá padà lọ bá ìyẹn bí gẹ́gẹ́ bí ọjọ́ ìní bí mo ṣe lọ bá nìyẹn dádì kí n máa débẹ̀ báyọ̀ ọ̀gá ó yá nǹkan tí dọ́kúmẹ̀ntì ẹni kí n wá gbà wọ́n láti lè lọ kò tiẹ̀ yé mi yẹ sà ṣe ló kàn fi disgrace mi ó kàn jẹ̀yẹ́ mi pé ó ní èmi kọ́ mo fóun lówó pé mi fóun lówó mi ṣe kinní kan mi ṣe gbá kan o ọmọ mi o kinní kan kinní kan òun gbowó lọ́wọ́ mi kẹ̀ òun ṣe kinní kan kẹ̀ pé òun ò gbowó lọ́wọ́ mi o kinní kan mo á ní gbowó lọ́wọ́ mi kẹ̀ tí mo wá fún yín ní 500,000 nínú ilé tẹ́ni pé ẹ máa bá mi ṣe process láti lè lọ sílùú òyìnbó dádì òun ló mú mi máa ronú bíbà òun ló kò yé mi o. ẹ farabalẹ̀ ẹ wò mí bí n bá gbọ́ yé dáadáa bọ́ gbé ògbówó fọ́gbọ́n rẹ kan kò sì o sì débẹ̀ ó lóun ò ṣe fún ọ àbí kò dá ọmọ ló tẹ̀síwé nísìn ẹ dúró ṣé kò yẹ kó yí ọ ni. dádì kò yé mi. ìwọ rò pé n tó ṣẹlẹ̀ sí ọ ó jẹ́ ojú lásán kì í ṣojú lásán ìwọ mọ̀ pé ogun níjà ọ kò yí ọ ni ogun níjà ọ kò yí ọ ó dà mi ò jẹ́ kó yí ọ sọ rántí àlá kan tó lá láìpẹ́ yìí mo ṣe ń lọ lẹ̀mí inú mi sọ fún mi pé oníṣòro kan pàápàá pé o ti rí àpẹẹrẹ kan lójú oorun rẹ rí tó fa tó ṣẹlẹ̀ sí ọ yìí wò rántí ni àlá kan tó lá láìpẹ́ yìí. àlá. tó jí tó jẹ́ pé ńgbà tó fi jí ẹ̀rù bà ọ́ tó gùn bù ọ́ gan. iṣẹ́ bá dojú iṣẹ́ àṣe ni olùpẹ̀ mọ̀ pé o olùpẹ̀ mọ̀ pé o olùpẹ̀ mọ̀ pé o bí iye ọmọ bá pe ọmọ a máa jẹ́ ni ohun tí mo bá sọ lónìí àṣẹ rọ̀ mọ́ bá a bá pa pé òkú ní pópó alààyè ènìyàn ní dáhùn bí mo bá fi ọ lónìí o gbọ́dọ̀ jẹ mi ní òtè mi ni. Bíọ́dún Fáṣọ̀yà o káàbọ̀ kúrìn mi ò pè ọ́ fún kú bẹ́ẹ̀ ni mo ò pè ọ́ fáàrùn ohun tí mo pè ọ́ fún ni wípé kó o wá gba ohun tó tọ́ sí ọ. ó yá gbà kó o jẹ. kí lélẹ̀. ta ni jẹun tájá ń jùrù èwo làmọ̀ràn bí ní Ọ̀yọ́ mo ní kó o gbà kó o jẹ́ ẹni wá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di rẹ̀ gbọ́ ń wá láyé ọ ṣé o rí ohun tó ń wò yìí òun làwọn bàbá rẹ ti jẹ bẹ́ẹ̀ ni bàbá rẹ òun náà jẹ́ àsìkò tiẹ̀ rèé ìgbà tiẹ̀ rèé ó yá gbà lọ́wọ́ mi kó o jẹ́ ohun tó ń wò lọ́wọ́ mi òun ní èèwọ̀ ògo ó yá gbà lọ́wọ́ mi. Kárí Jesse ó dùn kárí ó mẹ́ran tó wà ń bẹ̀ ni ṣé yín ń dùn ọ ni jẹ́ Jesse kárí ní báyìí tẹ́tì rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́n bó o ti ń lọ báyìí máa lọ sínú ayé báyìí èèwọ̀ ògo yìí tó jẹ yìí òun làwọn bàbá rẹ náà ti jẹ tí wọn ò fi rógolò tí wọn ò fi ní nǹkan kan láyé àsìkò rẹ rèé ìgbà tiẹ̀ náà lóde yìí bí wọn bá wá ṣe kí ni bí ọ̀nà bá wá lọ tán ó wá kun àbúrò rẹ Fẹ́mi á wá kan ìgbà tiẹ̀ ṣùgbọ́n àsìkò tiẹ̀ lélẹ́yìí máa lọ. káre mi ò ṣe é tì rí ó dà báwọn àsìkò tiẹ̀ náà lélẹ́yìí ìwọ náà lọ sínú ayé kí ọ náà lọ ṣe kí ni kó lọ máa jẹ ìyà táwọn bàbá rẹ náà ti jẹ kí ọ náà lọ máa jẹ tó bá dẹ́kun lórí rẹ tán ó tún wá kún lórí àbúrò rẹ. sọ rántí. mo rántí sà. èdò irú ìgbàgbé wo ló wá sí ọ tó o fi sáré gbàgbé irú àlá bàǹtàbàǹtàbà tó o sì ṣiṣẹ́ lé lórí.
mi ò ka àlàyé kún mi ka kún kankan mi ka kún kankan. ẹ máa wọ ọmọ yìí dúró ẹgbẹ́ alágbọ̀n ni wọn náà bá wọn kó àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ farabalẹ̀ ìwọ ò mọ̀ pé kò sí àlá téèyàn ńlá láyé yìí tí ò nítumọ̀ kò sálà òun téèyàn ńlá láyé yìí tí ò nítumọ̀ sọ wọ́n yẹ kó o sáré gbàgbé ẹ̀ tọ́ ọ̀ fi ṣiṣẹ́ lálàá òun lórí ìbàjẹ́ pé ìwọ ṣiṣẹ́ lé lórí ńgbà tó lálàá òun tán ni n tó ṣẹlẹ̀ sí ọ ìbá ti má ṣẹlẹ̀ sí ọ ìwọ mọ̀ pé ẹ̀mí kan láti lé bàbá rẹ ló yọ sí ọ̀hún sórí nǹkan fún ọ jẹ lójú àlá òun èèwọ̀ ògo ló jẹ láti lé bàbá tó bí ọ sí ni ẹ̀mí tó wá fún ọ léèwọ̀ ògo jẹun ẹ̀mí abaniláyọ̀ jẹ ni èèwọ̀ ògo ni èèwọ̀ ògo ló jẹ ń ló wá pa kádàrá rẹ dà ẹ̀mí oríire tí ń bẹ nínú rẹ ń tó jẹun ló gbé kó lára rẹ tó wá fi ẹ̀mí òfo sínú rẹ sórí bó ṣe dúró ìkorò fún lásán ni ọ ẹ̀mí tí ń mọ̀fo ẹ̀mí òfo ẹ̀mí àtakò ẹ̀mí burúkú náà fi sí ọ lára ìdínú tó fi déwájú ẹni tó yẹ kó sí ọ lóore tí ò dá ọ mọ̀mọ́ torí pé wọ́n ti pa kádàrá rẹ dà. ẹni mo fún lówó mo dẹ̀ òun náà ló ní kí n wá mo ṣe débẹ̀ báyìí kò tiẹ̀ yé mi ó kàn tiẹ̀ jẹ̀yẹ́ mi kò bẹ̀ sí sọ̀rọ̀. kò lè ṣe kó má ṣẹlẹ̀ àlá tó ń láyẹn gangan òun ló fa wàhálà yìí wò mí láti ibi tán ti bí ọ iná ti rán ẹ̀mí burúkú sí ọ kó sọ ẹ́ di nǹkan míì lójú aláàánú pàápàá nígbà tákòókò oore bá ti ń dé kí ẹ̀mí burúkú ọ̀hún kó ba ìrìn àjò ayé rẹ jẹ́ bẹ́ẹ̀ ni òun ló pa kádàrá ẹni tó jẹun ló pa kádàrá ó mọ̀ pé ohun tó wọ̀ jẹun wọ́n ti gba nǹkan tó wà lára rẹ kú wọ́n ti gbé ẹ̀dá ọ̀tọ̀ ẹ̀dá míì sí ọ nínú omi kòròfó ní ọ́bọ̀ ti dúró yìí. táyì kí la máa ṣe báyìí. ẹ máa wò béèrè kí n tó ṣe womi aláàtìṣe rẹ báyìí ni ó máa ti ṣe ara rẹ kò jù bẹ́ẹ̀ lọ ọwọ́ rẹ ló wà. tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé mi nígbà nìyẹn o ẹ wo èmi máa gbowó mi o gbogbo nǹkan tó bá gbà ni la máa fún máa gbowó mi dádì máa gbowó mi o. ó lọ jàkọ́nù. mo ṣe wàhálà kí n tó rówó yìí ẹ wo mo ṣe wàhálà kí n tó rówó yìí. jẹ́ ńlá yí ọ dáadáa sórí ẹ̀ ń tọ́ orí òun tó ló gba nǹkan lọ́wọ́ kì í ṣèyàn lásán ẹ wò mí tó o bá kọjá ààyè rẹ wọ́n ó tì ọ́ mọ́lé wọ́n ó sì pa ọ́ ọkọ̀ kúkú òfòdànù ajẹ́ pé o fẹ́ jẹun láyé kó lọ sanwó lọ́rùn náà kò sí wàhálà lọ́jà jákèmí ó yá ọlọ́gbọ́n eléyìí ọ̀nà àbáyọ kan so péré lóní bọ́ ọ bá dẹ̀ ti lè ṣe ó parí kí náà bọ̀nà àbáyọ náà ọ sùn mọ́ Ọlọ́run dáadáa ó sùn mọ́ Ọlọ́run ọ wà mọ́yà gan-an tó dèmú tó fọlọ́run ṣe kòríkòsùn rẹ ọ sì kún fàdúà tó pọ̀ ọ gbàǹbì tó ti tàdúà ti ń gbà wo láàárín ìṣẹ́jú díẹ̀ gbogbo nǹkan gbèsè ọlọ́run àwọn yóò fàyè rẹ̀ lẹ̀ fún ara ọkùnrin àwọn ni ó pè pé kó máa bọ̀ kó wá gba kíní rẹ̀ pọ́ǹtì bọ́ ṣe tán ntẹ́mi sọ fún ọ ní bá wù ọ kọ́ gbọ́ ọba wù ọ ọmọ gbọ́ ọba sì fẹ́ lọ́jà o lè mọ́ ọ lọ wo ó dà ọ mo rí ọ náà. mi bá mi kí n súnmọ́ Ọlọ́run dáadáa